gbogbo ẹ̀yin ọmọlé Ayílára Òkè Àgbẹ̀dẹ àti ìsàlẹ̀ Àfọ̀n á kí yín kú oríire o ẹnìyẹn bí bá ti ń bó lóríire ṣe oríire ọmọ kàn wọ́n báyìí la ṣe rí bàbá wa ìmáàmù àgbàlú Ògbómọ̀ṣọ́ Dr. Tọ́lé àti Olúṣínà Ayílára the second the grand chief imam of Ògbómọ̀ṣọ́ land ní November 1st 2025 tá a rí wípé bọ́ọ̀ kan ní federal government gbé lọ family house wọn o lókè Àgbẹ̀dẹ tún ni o wọ́n ti ṣe tìsàlẹ̀ Àfọ̀n tẹ́lẹ̀ àmọ́ ní ìsìn Òkè Àgbẹ̀dẹ ni ta ló gbé project yìí wá bàbá wa Bọ́lá bẹ́ẹ̀ Tinubu bàbá mọ́mọ́ lọ́mọ́ bí wọ́n ṣe gbé wá o àmọ́ ilé wọn ni wọ́n gbà sí tí ilé tó sì wà láti federal government pé ilé báyìí ní kẹ́ lọ gbé sí ládùúgbò báyìí náà wò ó bàbá mọ́mọ́ àgbàlú Ògbómọ̀ṣọ́ wọ́n wá wọn ò sọ fẹ́ nìkan kan o wọ́n kàn lọ́wọ́ kan àwọn kankan pè mí pé wọ́n ní bàbá mọ́mọ́ lọ sí bọ́ o kan family house wọ́n lókè Àgbẹ̀dẹ ìmáàmù ìsọmọlé kan mọ ìmáàmù ìsọmọlé ìwọ tó bá ń pè ìmáàmù ìsọmọlé tó ọjọ́ mọ Òkè Àgbẹ̀dẹ especially Ayílára wọ́n lọ mú bọ́ o ẹ̀yin náà gbọ́dọ̀ tí mọ́mọ́ àgbàlú Ògbómọ̀ṣọ́ sọ kò ní bàjẹ́ fún mọ́mọ́ àgbàlú Ògbómọ̀ṣọ́ láíláí. Alhamdulillahi Rabbil alamin. Ohun tó fàdí ọpẹ́ wa oore ńlá. Òun náà lóore ńlá. Tọ́lọ́run ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́. Tọ́lọ́run bá ṣe fún wa l'Ógbómọ̀ṣọ́. Tí ó fi ṣe ọ̀gangan wa ní Òkè Àgbẹ̀dẹ. Tí Ọlọ́run fi ṣe ọ̀gangan wa ní Òkè Àgbẹ̀dẹ. Tó wá ní kó kalẹ̀ sílé wa nílé Ayílára. Tọ́lọ́run wá ní kó kalẹ̀ sílé wa nílé Ayílára. Oore tọ́lọ́run ṣe fún wa yìí. Oore tọ́lọ́run ṣe fún wa yìí. Là ń dúpẹ́ lórí ẹ̀. Là ń dúpẹ́ lórí ẹ̀. Ọlọ́run kó má jẹ́ kí oore náà bàjẹ́. Ọlọ́run má jẹ́ kó oore náà bàjẹ́. Ọdún 2022. Ní ọdún 2022. A fẹ́ ṣe bọ́ọ̀wò kan ní ilé Ayílára lókè Àgbẹ̀dẹ ń bí. A fẹ́ ṣe bọ́ọ̀wò kan ní ilé Ayílára lókè Àgbẹ̀dẹ ń bí tá a wà yìí. Lẹ́yìn tá a ṣe ti ìsàlẹ̀ Àfọ̀n. Lẹ́yìn tá a ṣe ti ìsàlẹ̀ Àfọ̀n tán. Ìyẹn ilé Ayílára ìsàlẹ̀ Àfọ̀n. Ìyẹn ilé Ayílára ìsàlẹ̀ Àfọ̀n. Nígbà tá a ṣe tán. Nígbà tá a ṣe tán. A fẹ́ ṣe míì lókè Àgbẹ̀dẹ. A fẹ́ ṣe míì lókè Àgbẹ̀dẹ. Ṣùgbọ́n níbo la fẹ́ gbé mọ́tò gbà. Níbo la gbé mọ́tò gbà. La fẹ́ gbé sí. Níbo la gbé sí. Ọlọ́run ò kádàrá kárí ṣe. Ọlọ́run ò kádàrá kárí ṣe. Látìgbà náà láti wá wà lẹ́nu. Látìgbà náà làwọn bàbá ti wà lẹ́nu ẹ̀. Báwo la ṣe rí ṣe. Pé báwo la ṣe rí ṣe. Ọba Alékeọlá wá ṣe ń rọrùn fún wa. Ọba Alékeọlá wá ṣe ní rọrùn fún wa. Ọlọ́run tó ṣe náà la dúpẹ́ fún. Ọlọ́run tó ṣe náà la dúpẹ́ fún. Ọlọ́run má ṣe ìgbọ́pẹ́ wa. Ẹni àkọ́kọ́ tá a dúpẹ́ fún. Ẹni àkọ́kọ́ tá a dúpẹ́ fún. Lórí ọ̀rọ̀ solar power borehole yìí. Lórí ọ̀rọ̀ solar power borehole yìí. Tí wọ́n ṣe fún wa. Tí wọ́n ṣe fún wa. Òun náà ni ààrẹ orílẹ̀-èdè. Òun náà ni ààrẹ orílẹ̀-èdè yìí. President Bọ́lá Ahmed Tinubu. President Bọ́lá Ahmed Tinubu. A dúpẹ́ lọ́dọ̀ wọn. A dúpẹ́ lọ́dọ̀ wọn. Fún àwọn iṣẹ́ tó dáa. Fún àwọn iṣẹ́ tó dáa. Tí wọ́n ń ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n ń ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Tí wọ́n sì gbàgbé àwa náà. Tí wọ́n sì gbàgbé àwa náà. Ọlọ́run kó má ṣàbà fún wọn láṣẹ. Ọlọ́run má ṣàì fún wọn láṣeyọrí ṣe. Ẹlẹ́ẹ̀kejì. A dúpẹ́ lọ́dọ̀ Federal Ministry of Agriculture. Ẹlẹ́ẹ̀kejì a dúpẹ́ lọ́dọ̀ Federal Ministry of Agriculture. Tó kalẹ̀ s'Àbújá. A dúpẹ́ lọ́dọ̀ mínísítà púpọ̀. A dúpẹ́ lọ́dọ̀ mínísítà púpọ̀. Àti gbogbo àwọn òṣìṣẹ́ wọn. Àti gbogbo àwọn òṣìṣẹ́ wọn. Ọlọ́run ló ń sábàbí. Ọlọ́run ló ń sábàbí. Láti facilitate project yìí. Láti facilitate project yìí. Wá sí Ògbómọ̀ṣọ́. Wá sí Ògbómọ̀ṣọ́. Lókè Àgbẹ̀dẹ. Lókè Àgbẹ̀dẹ. Tó tún wá kalẹ̀ sílé Ayílára. Tó tún wá kalẹ̀ sílé Ayílára. A kí wọn púpọ̀. A kí wọn púpọ̀. Ọlọ́run má ṣe bá wa kí wọn. La ilaha illallah. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ń bẹ̀. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ń bẹ̀. Ọlọ́run ò ní bà tiwọn jẹ́. Ọlọ́run ní bà tiwọn jẹ́. Àwọn ọmọ ilé Ayílára tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ń bẹ̀. Àwọn ọmọ ilé Ayílára tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú wọn ń bẹ̀. Ọlọ́run ní bà tiwọn jẹ́. A dúpẹ́ lọ́dọ̀ gbogbo wọn. Ọlọ́run má ṣe bá wa dúpẹ́ fún wọn. La ilaha illallah. Illa billahi aliyyil azim. Tẹ́ bá wo nǹkan tí wọ́n kọ sára kínní yìí dáadáa. Ká lè mọ̀ pé Ọlọ́run ṣoore fún wa nílé Ayílára. Ká lè mọ̀ pé Ọlọ́run ṣoore fún wa nílé Ayílára. Ẹ rí i pé location tó wà ń bẹ̀. Location tí ń bẹ ń bẹ̀. Ẹni pé ibi tí ìjọba fẹ́ kí wọ́n lọ ṣe sí. Ibi tí ìjọba fẹ́ kí wọ́n lọ ṣe sí. Òun ni Òkè Àgbẹ̀dẹ community. Òun náà ni Òkè Àgbẹ̀dẹ community. Káàkòtò. Káàkòtò. Ayílára. Ayílára. Ògbómọ̀ṣọ́. Ohun tó bá jáde látọ̀dọ̀ ìjọba. Ohun tó bá jáde látọ̀dọ̀ ìjọba nu. Kì í ṣe pé
wọ́n ní kán gbé lọ ibì kì kan í ṣe pé wọ́n ní kán gbé lọ ibì kan wá gbé lọ bòmíì ibi tíjọba fẹ́ kán gbé wá ibi tíjọba fẹ́ kí wọ́n gbé wá nì náà sì ni wọ́n gbé wá wọ́n sì gbé wá adúpẹ́ lọ́dọ̀ ìjọba adúpẹ́ lọ́dọ̀ ìjọba ọlọ́mọṣẹ́ ìdúró tì wọ́n bí ìjọba ṣe wá gbé wá bí ìjọba ṣe gbé wá bí pàtàkì tó fi wà nílé Ayélára pàtàkì tó fi wà nílé Ayélára òun ni kí àwa ilé Ayélára lè mójútó òun náà ni kí àwa ilé Ayélára lè mójútó ká mójútó nǹkan kan mọ̀ ṣe ó lè máa wúlò fún gbogbo aráàlú torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa ní Ayélára gbogbo ẹ̀yin bàbá ní Ayélára ẹ̀yin ìyá wa ní Ayélára bàbá kí yín o ẹ kú oríire ìjọba ti gbé ntẹ́ mọ́ mójútó wá o ìjọba ti gbé ntẹ́ mọ́ mójútó wá ẹ jẹ́ á sọ pé ààrẹ ṣeun ẹ jẹ́ á ká ààrẹ kó ṣeun pírẹsidẹ́ǹtì wa ṣeun ọlọ́mọ ṣàbá dúró tì wọ́n Alhaji wa Yusuf Ayélára àwọn aláwọ̀ kí n kú oríire gbàtẹ́ mójútó léyìí gbàyín da ọlọ́njẹ́ ẹ ṣe pẹ́ ntẹ́ mọ́ mójútó níjọba gbé wá yìí ẹ má jẹ́ ó bàjẹ́ bàbá Mọ́gàjí Alhaji Isiaq Mọ́rákinyọ̀ Ayélára tó ntí ìjọba gbé wá rè o ẹ mójútó ntí Ayélára ọmọ mójútó rè tí ó fi mọ́ wúlò fún gbogbo ìlú ọlọ́wọ́yà ìdúró tì wá gbàtẹ́yìn mójútó léyìí ó ń da púpọ̀ àwọn nǹkan dáadáa ń wọnú ilé wá ọlọ́wọ́ jẹ́ mójútó pẹ́ ọlọ́wọ́ ní yẹ̀yìn sà gbogbo ọmọ ilé Ayélára tí ń bẹ ń bí bàbá lọ àwọn dúpẹ́ lọ́dọ̀ wa ẹ̀kú àdúrótì ọlọ́wọ́ ṣàṣe dáadáa fún wa ilé wa ilé Ayélára lókè àgbẹ̀dẹ tá a wà yìí àti ìsàlẹ̀ àfọ̀n ọlọ́mọba kankan jẹ́ bẹ́ẹ̀ wala la ilaha illallah illa billahi aliyyil azim. ẹlòmíì lè wò pé bóyá àbílẹ̀ ebo wọn wà àbílẹ̀ ebo Imam Ayélára compound Grand Imam of Ògbómọ̀ṣọ́ line òkè àgbẹ̀dẹ Ògbómọ̀ṣọ́ ìwọ náà lè wá bí o lè wá bí kò máa pọn mi gbogbo ibi téèyàn bá ti fẹ́ pọn mi tó máa mu ọ̀rọ̀ wọn múná lọ kò sínú eléyìí solar power bọ́ ò ní solar ní power rẹ̀ àfijọ́ tó rùn ọ̀bá mú láàní rómi mú omi náà sì dá ó ṣe é mu ó ṣe é sebẹ̀ ó ṣe é ṣàlùwàlá ó ṣe é wẹ̀ ó ṣe é ó ṣe é fọṣọ ẹni tó bá ń ṣiṣẹ́ ọ̀gbìn ó ń gbin ata ó ń gbin nǹkan lẹ́ǹkùlé bùkátà sí òjò fọ̀rọ̀ wá bí kò wá pọn mi mọ fi ṣe ọ̀gbìn rẹ ọlọ́wọ́jà ìdó ti wà ọlọ́wọ́ níjọ́ bàjẹ́ wàlá quwwata illa billahi alẹ́ ìrànjẹ́. Gbé kìíní náà jẹ. Àti àdá kò má tán ti bá ló jẹ́. Amin.